Yorùbá nation now. Live and direct right now. No, Nigeria, no. Reality all over. Right on. Yorùbá nation now. No going back. Yorùbá nation now. Yorùbá nation now. No going back. No going back. Enough is enough. We say no to location 419. Yeah, gẹ́gẹ́ bí ìròyìn tó ń tọ́ lọ́wọ́ ni pé àwọn agbófinró ilẹ̀ location 419 wọ́n gbìyànjú àti àtáàkì wa nígbà tí rally bẹ̀rẹ̀. Wọ́n á dúpẹ́ fọ́lọ́run pé pẹ̀lú ògo Ọlọ́run àti ìdọ̀bálẹ̀ àwọn èèyàn wa wọn ò jẹ́ kí a ò bá wọn jà, ṣùgbọ́n àlàyé ọ̀rọ̀ wọ́n dẹ̀ ṣe nọ́mà bó ṣe kí wọ́n ṣe, torí àwọn ọmọ Yorùbá a ò kí ń ṣe oníjàgídíjàgan, a ò kí ń ṣe onípàtà, a ò dẹ̀ fa wàhálà kẹ́dẹ̀ máa tọ́ wa. Yes. Yorùbá nation now. Driver yìí. Tọkàn. Ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá ni mí. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò, ẹwà ládùúgbò ilé yìí. Àwọn ní ọmọ Yorùbá, ọmọ akọ Yorùbá tí a kì í fi ọmọ àlè. Ajáde síta lẹ́yìn láti wá sọ fún gbogbo wa wípé àsìkò ti tó fún àwọn ọmọ Yorùbá láti gba òmìnira wa ìyà tí Nàìjíríà tó fi jẹ wá ó pariwo sí ìlú Nàìjíríà tó fún àwọn Yorùbá sí ó ti tó gẹ́ ó ti tó gẹ́. A fẹ́ gbára wa kúrò nínú ìdẹ̀kùn sí ìlú Nàìjíríà. No more Nigeria, Yorùbá nation now. A fẹ́ gbára wa kúrò nínú ẹ̀. Tá bá gbára wa kúrò, ètò ọ̀fẹ́ wa, ètò ẹ̀kọ́ wa á nípò sí, ètò ìlera wa á nípò sí, ọrọ̀ ajé wa á máa lọ síwájú. Àwọn Fúlàní tó ń fi ọpọlọ ní darandaran, tó fi AK-47 tó fi ń darọ, tó ń kó àwọn èèyàn wa, tó ń fi náà wọn, tó ń rẹ̀pà àwọn èèyàn. Yorùbá nation team. Ó pọ̀. Àwọn bàbá wa, à ń rí bí mú wọn, à ń lé wọn kúrò lórí ilẹ̀ wa. Àwọn ọmọ Yorùbá, à ń dá dúró, à ń pẹ̀lú wa léèyàn. Àwọn ọmọ Yorùbá, à ń ṣiṣẹ́ tọkàntọkàn, à ń ṣiṣẹ́ taratara. Ṣùgbọ́n ta ló ń jẹ èrè yẹn? Àwọn Haúsá, àwọn Fúlàní, àwọn ló ń jẹ èrè yẹn. Àwọn fẹ́ dá dúró sí wa, káwọn Ìgbò kan dúró sí ìlú wọn, kí àwa Yorùbá ká dúró sí ìlú wa, kí àwọn Haúsá kan dúró sí ìlú wọn. Ẹnikẹ́ni tó bá fẹ́ wá sí ilẹ̀ Yorùbá, wọ́n máa gba físà ní àbáyọ̀ kọ́kọ́ jà, ṣùgbọ́n a fẹ́ dá dúró tiwa, a fẹ́ gba òmìnira tiwa ni. Ẹnikẹ́ni tó bá wá sọ pé òun wà lórí ilẹ̀ Yorùbá, ó fẹ́ máa ní wọ́n lára bá ṣe rìn ìrìn yìí tí à ń jàjàǹkara, tá à ń ṣe ìwọ́de. Àwọn ọlọ́lẹ̀ wọ́n ṣe èèyàn yẹn jákàjàká. Bí a ṣe ń ṣe ìwọ́de wa lọ́wọ́lọ́wọ́ tí àbáyọ̀ kọ́kọ́ jà, tí wọ́n wá sọ wípé àwọn fẹ́ ní wọ́n lára ni, àwọn ọlọ́lẹ̀ àní wọ́n lára. Wọ́n gbélé ṣọ̀dẹ̀ wò. Àwọn tó bá sọ wípé ìrìn àjò yìí àwọn fẹ́ fi ṣe wá níbi ni, àbí ibi làwọn fẹ́ fi ṣe àwọn èèyàn kan tí wà lẹ́yìn. Gbogbo òrìṣà tó wà ní orílẹ̀-èdè Yorùbá á ṣe wọ́n mọ́ṣẹ́ tọkàntọkàn, tẹbítẹbí wọn, tìrọ̀tìrọ̀ wọn, láwùrẹ́, wọ́n rí jàkàjàkà. Bó ṣe máa rí fún wọn nìyẹn. Àwọn tó wá ń jáde tá à ń fi ilé wa sílẹ̀, tá à ń fi ọ̀nà wa sílẹ̀, tí a wá ń jà fún ìjàngbara, fún òmìnira àwọn ọmọ Yorùbá.
Ọlọ́run Elédùmarè á fún wa ní ayọ̀ nínú wa dùn ìgbà tí òmìnira ìbá tẹ̀ wá lọ́wọ́ tí ayọ̀ òmìnira yẹn dé wọn ò ní fi wá ṣe àwátì a máa jókòó a máa jọrọ̀ yẹn a máa jọrọ̀ nù ọ̀rọ̀ àwọn ọlọ́lá nù ọlá àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà a mọ̀ wípé gbogbo ọ̀nà ni wọn ò fẹ́ ká títọ́ òmìnira yìí nítorí gbogbo ìgbádùn tí wọ́n ń gbá gbogbo owó tó ń kó jẹ ó pọ̀ lẹ́ ṣe ti rí báyìí. ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń rí nígbà tí a bá gba òmìnira wọn ò ní rí mọ́ ìdí nìyẹn tí wọ́n máa ti gbogbo ọ̀nà ló máa fẹ́ láti fi bí wa lọ́wọ́ gbogbo ọ̀nà ló máa fẹ́ gbà láti fi concentrate wa ẹ má jẹ́ ká wà fọ́ Yorùbá nation now. ẹ má jẹ́ ká dìbò fún wọn ó lè ní wọn ìgbà tá a bá dìbò wọ́n fún wa ní 1,000 wọ́n fún wa ní 2,000 wọ́n á gbé ìyá ọdún mẹ́jọ lé wa lọ́wọ́ wọ́n á gbé ìyá ọdún mẹ́rin lé wa lọ́wọ́ wọ́n á nítorí àwọn ti fún wa lówó wa ní láti dìbò fún wọn wọ́n á bu gàrí kóńgò kan tí ò lè láàsì ọjọ́ kan wọ́n á gbélé wa lọ́wọ́ ẹ má jẹ́ ká gba nǹkan lọ́wọ́ wọn mọ́ wọ́n á ra àǹkárá ọ̀pẹ mẹ́fà àǹkárá tá máa wọ̀ fún oṣù tó. gómìnà ẹ má dìbò fún ṣèlú mọ́ àsìkò ti tó fún àwọn ọmọ Yorùbá láti dá dúró wa àsìkò ti tó fún àwọn ọmọ Yorùbá láti pera wa léèyàn àsìkò ti tó fún àwọn ọmọ Yorùbá láti fi ìmọ̀ wa ṣèkan tàbí fi ìmọ̀ wa ṣèkan wọn níbi wọ àárín wa Yorùbá Ọlọ́run ti dá wa tán gbogbo nǹkan Ọlọ́run fi rọ̀ wá lọ́rùn kò sí nǹkan tí a lè gbìn lórí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹnikẹ́ni tó wá wà ní orí ilẹ̀ yìí tí ó mí atẹ́gùn tó mu omi tó rìn lórí ìyẹ̀pẹ̀ Yorùbá tó rìn lábẹ́ òfin. ó wà lẹ́ o àwọn ọmọ Yorùbá ò ṣeré our combination tiwantiwa. àwọn alálẹ̀ wọ́n fi jẹ́bọ fún wa ni. àwọn alálẹ̀ wọ́n fi jẹ́bọ fún wa ni. bóyá olórí lè yàn yẹn o bóyá kì í ṣe olórí o. ẹ dábẹ́ dòsí. bóyá olórí ni èèyàn yẹn bóyá èèyàn lásán ni àbí òṣèlú ni àbí ẹni tí kìí ṣe òṣèlú tó sọ pé àní rí òmìnira yìí gbà ara ní tó bá bomi á gbòdì lára ẹ̀ tó bá jẹun á gbòdì lára ẹ̀ tó bá rìn ní orí ilẹ̀ á gbóná mọ́ lára tó ṣe máa bí nìyẹn láṣẹ Èdùmàrè àwọn ọmọ Yorùbá àwọn máa yọ̀ nínú ọlá àwọn máa yọ̀ nínú ọlà bó ṣe máa rí fún wa nìyẹn kí ló dé tó jẹ́ wípé àwọn ìyá wa wọn ò lè lọ sóko ẹ̀rù á máa bà wọ́n àwọn bàbá wọn ò lè lọ sóko àwọn ìyá wa wọn ò lè lọ sọ́jà. Yorùbá nation now no going back. yà á ti sọ fún yín tipẹ́tipẹ́ ọmọ Yorùbá ò kì í ṣojo we are now live and direct ní Ifọ̀ local government right now à ń ṣiṣẹ́ lórí báwo ni ìjàngbara Yorùbá nation ṣe fẹ́ wá sí ìmúṣẹ as you can see we are all peaceful making peaceful rally a ò fa wàhálà a ò dẹ̀ dàlúrú a ò dẹ̀ disturb àwọn èèyàn wa à ń ṣe awareness wa ní abẹ́ bó ṣe lè wù kó rí a ti sọ fún yín pé àwa máa jáde síta gbogbo location by location la máa make sure pé a touch káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Lagos State ẹ máa gbáradì fún mọ́ rally tó máa jẹ́ mega rally nílẹ̀ Yorùbá kudus to my comrades. Yorùbá nation now. No going back. No going back. Yorùbá nation now. No going. Nílẹ̀ bàbá wa, àsìkánú àsìkásì náà, ilẹ̀ Yorùbá la wà. Àfíìlà ti ṣe rálẹ̀ bàbá ewu wa. No going back. My powerful comrade. Tani ẹ. Ọlọ́pàá ti ṣe fún àwọn méjì lẹ́yìn. Charlie, go get man. Every day.
Odua. Odito. Say no to location 419. I sọ fún yín pé time by time làwọn máa jáde káàkiri gbogbo new kankan nílẹ̀ Yorùbá right now àti jẹ́ pé Yorùbá nation là ń fẹ́ àdàlúrú a ò fa wàhálà a ò kì í ṣe ọmọ tí ó tún wọn kọ́ a ò kì í ṣe ọmọ agbowó ta we are requesting for what belongs to us we need Yorùbá nation and a mọ̀ pé Yorùbá nation là ń fẹ́ Yorùbá nation now ó tó gẹ́ enough is enough. OBJ ọmọ Oòduà àtòótọ́ ó pọ̀ yẹ máa ṣeré ilẹ̀ Yorùbá làwọn àmì ẹlẹ́ pòsítà ilẹ̀ Yorùbá ní ṣẹ̀mọ́ lójú ní táwọn afẹ́ nìyẹn èrògbà àtàwọn nìyẹn bọ́ táwọn afẹ́ làwọn béèrè fún káàlì sí ọmọ ẹ máa yẹ ní sin so òwe máa jẹ́ nìyẹn òwe táwọn afẹ́ nìyẹn yes. ẹ wo lórí títì wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yá máa live lélẹ̀ káyùsì lórí títì ìjọba ẹ wo rẹ sáyẹ̀sì ò ní pààyàn báyìí sáyẹ̀sì ò ní pààyàn káyùsì ṣe lè dá báyìí location 419 location oníjìbìtì mo ti fi hàn wọ́n location olè ìjọba olè 60 years without achievement enough is enough 60 years without achievement agbélọ́fà àfàásù àsùn ó tó gẹ́ let's go back home Yorùbá nation is what we want no more election ẹ bá àdìbà Nàìjíríà a ò fẹ́ Nàìjíríà mọ́ àwa yóò ti sọ̀rọ̀ sókè a ò fẹ́ Nàìjíríà mọ́ Nigeria is not working ó tó gẹ́ alùbàtà ò kì í dárin enough is enough 60 years without achievement ó tó gẹ́. No more Nigeria again.